Lára ìlú pàtàkì tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ni ìlú Òwu nílẹ̀ Yorùbá. Òwu sì la kọ́kọ́ dá. Bóyá torí èyí ni àwọn èso tó ń tìlú Òwu jáde ṣe máa ń yàtọ̀ láàrin ẹgbẹ́. Bí mo bá ní kí n máa ka àwọn ànímọ́ tó ṣàrà ọ̀tọ̀ tìlú Òwu àtàwọn ọmọ Òwu ní, ilẹ̀ yóò kún, ọjọ́ ó sì lọ. Ẹ̀wẹ̀, bóyá nítorí ìsapá àti ìfẹ́ni fẹ́lú fẹ́ kó wá fẹ́ ire kábíyèsí Olówu tìlú Òwu ló mú kí àwọn aráàlú àtàwọn tẹ̀yìn odi máa kan sáárá sí kábíyèsí ọba pòfẹ́sọ̀ Sàká Adélọlá Àdìsá Mátẹmilọ́lá Olúyàlọ Òtilẹ̀ta keje fún iṣẹ́ ìdàgbàsókè ìlú, gbígbé àṣà àti ìṣe pẹ̀lú ohun àjogúnbá wa lárugẹ sí i. Ọjọ́ mánigbàgbé lọ́jọ́ 4 oṣù kẹjọ ọdún 1964 tí orí dá kábíyèsí sínú ayé. Wàyí o, lónìí tí ọba pòfẹ́sọ̀ Sàká Adélọlá Àdìsá Mátẹmilọ́lá ń ṣe ọjọ́bí, aláṣẹ àti olùdarí Àṣàní àti Àdùkẹ́ Foundation tó ń ṣiṣẹ́ ìdàgbàsókè fún àṣà àti ìṣe kí aṣọ àdìrẹ má bàa di ohun ìtàn, ọ̀mọ̀wé Lizzy Adébóyèjọ fi ìkíni kú ọjọ́bí ránṣẹ́ sí kábíyèsí lásìkò tí wọ́n ń bá ikọ̀ iléeṣẹ́ tẹlifíṣàn BTV Bembeyeke Television sọ̀rọ̀ lónìí. Lizzy Adébóyèjọ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àṣàní àti Àdùkẹ́ Adébóyèjọ ti Àṣàní àti Àdùkẹ́ Foundation, jọ fìdùnnú wọn hàn sí bí Ọlọ́run Olódùmarè ṣe jẹ́ kí kábíyèsí Olówu tìlú Òwu tún lé lọ́dún mìíràn nínú ìgbésí ayé wọn. Adébóyèjọ ṣàlàyé irú ìwà rere tó jẹ́ àwòfiṣàpẹẹrẹ tí kò lẹ́gbẹ́ àti ìrẹ̀lẹ̀ kábíyèsí gẹ́gẹ́ bí àpẹẹrẹ aṣíwájú àti atọ́batẹ́lẹ̀ tí wọ́n ní àti àtìlẹ́yìn wọn fún ètò 3rd International Adire and Cultural Festival tí yóò wáyé lóṣù kọkànlá ọdún yìí. Àṣàní àti Àdùkẹ́ wá ń fi ìdùnnú wọn hàn sí bí ọba Mátẹmilọ́lá Olúyàlọ Òtilẹ̀ta keje ṣe ń gbárùkù ti ìlú àti ìdàgbàsókè aṣọ àdìrẹ àtàwọn ohun tí yóò mú ìran ọmọ káàárọ̀ oòjíire dàgbàsókè sí i tàn ju tàtẹ̀yìnwá lọ lágbàáyé. Àṣàní àti Àdùkẹ́ kò ṣàì fi àdúrà ránṣẹ́ pé kí kábíyèsí Olówu tìlú Òwu ọba pòfẹ́sọ̀ Sàká Adélọlá Mátẹmilọ́lá pẹ́ lórí àpèrè baba ńlá wọn nínú ìfọ̀kànbalẹ̀, ọrọ̀ púpọ̀, ìdùnnú, kí àsìkò wọn sì túbọ̀ tu ìlú àti gbogbo ọmọ Òwu lára. Ẹ̀wẹ̀, Àṣàní àti Àdùkẹ́ Foundation gbóṣùbà káre láé fún àwọn olórí kábíyèsí fún kíkó ọwọ́ ti kábíyèsí lẹ́yìn gbígbẹ́kẹ̀ ṣe fọwọ́ rọlé. Olórí àgbà Adijat Bámidélé Mátẹmilọ́lá àti olórí Aminat Mátẹmilọ́lá. Wọ́n wá rọ àwọn aráàlú Òwu tó wà nílé àti nílẹ̀ òkèèrè láti kọ́wọ́ ti kábíyèsí lẹ́yìn fún ìgbéga ìlú Òwu. Tóbi Fáṣùgbà ló ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí tó sì tún kà á pé kábíyèsí kí ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín àti láàyè rere. Ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán, ẹ máa bá wa share ẹ̀. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.